Africa Content TV. Abdurrashid Adewale Akanbi 10-1 and his beautiful Olori, members of the National Assembly, Honorable Nashiru Alani. Everybody say LNK. Members of Osun House of Assembly here present. Chief of Staff Alhaji Kazeem Akinleye and other cabinet members here present. Former SSG, Alhaji Moshood Adeoti, I really appreciate you. Thank you very much. Other royal fathers, they are present. Chairman and other members of 2025 Iwode Planning Committee, Captain of Industry, sons and daughters of Iwo Land, security operatives, gentlemen of the press, ladies and gentlemen. Our Royal Majesty, our Royal Majesty, sons and daughters of Iwo Land, I'm here today to show deep appreciation for your support and prayers for me and our administration. In the last 3 years, Iwo has been a strong pillar of support in our drive to develop Osun State. In specific terms, I thank the Isoko Muslimi of Iwo Land under our respected stability and unity of the Iwo Traditional Council. Great sons and daughters of Iwo Land, our development agenda for this ancient town focuses on total transformation never witnessed in the past. 2, Iwo needs a sudden jump to an ultramodern city, and our government is delivering that new reality. Iwo had witnessed several false and fake promises in the past. Many politicians have swept past Iwo people without any result. My goal is to rewrite the story of Iwo Land for good. The outcome of our efforts is manifesting even to the blind. Iwo is jumping into modernity. Other 3 years in office, we have constructed close to 20 kilometers of roads within Iwo Land. We are rehabilitating Iwo Water Works. The goal is to relay the water pipe across town. I've given approval for the upgrading and rehabilitation of Iwo General Hospital. Our administration has sunk over 30 boreholes across Iwo Land. The collapse at the Cape Bridge was rebuilt by our government. The construction of the first ever dual carriageway road in Iwo town is ongoing. The first phase from Odori to Post Office with a spur to the palace is to be completed early next year. The road we have full solar street lights upon completion. We are working fast on the ongoing Ejigbo-Iwo road reconstruction. The work is progressing at a very fast pace. The Osogbo-Iwo Federal Road has been awarded to 3 separate contractors to handle various
various sections of the road. The delay in full commencement of work on that federal road was due to the seizure of some funds by the federal authorities. I can, however, confirm to Igbo people that work will start fully on the road early next year. On the Igbo federal road, I visited Minister of Works early in the year, and he promised to ensure better funding for the said road in 2026. Senator Lele Oyewumi was delegated to follow up with the federal ministry. The ultimate goal in future is to dualize the said road from Olupalo Junction to Okara back at Iwo. On the boundary dispute with Oyo State, I call our attention to the fact that the National Boundary Commission that is handling the matter is in the federal agency. Osun State has no control over the decision of the agency. Ọ̀sánmà àwo tí ọ̀ pàtàkì ọmọ àwo ìṣẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ìwọ tó bá ti jọ́ máa wò ọ̀ma tó jẹ́. Nínú àwọn tí a kọ́ ń kọ̀wé ní gbogbo àgbáyé kò sí ìlú mi mẹ́ ju ìlú Ìwó lọ. Ẹ bá ń kọ Bíbélì tí a kọ Kùránì, Ìwó wà ń bẹ̀. Ẹyẹ tí Ànábì Núhà tó rán jáde ẹyẹ Ìwó nù. Lébì ní pé bọ́ọ̀bá náà ilé lóko ẹ̀ ẹyẹ Ìwó nù. Ẹ lè rí bòmí, ẹ lè rí ìlú mi bòmí. Ìwó lẹ́rí. Ìyá wa tó sì kàn jọba láàrin gbogbo obìnrin lágbàáyé. Orúkọ tí a fi sọ lóko tí fi ń jẹ́ Lúwo. Ìlú wo ni a fi sọ lóko? Tí èèyàn bá ń jẹ́ Lúwo, ìlú wo wá nù? Wọ́n sọ lóko kí wọ́n má bàa gbàgbé ibi tí àwọn bàbá ńlá rẹ̀ ti pọ̀. Yóò dá fún yín o. Ìlú ìmọ̀dún o. Èmi dúpẹ́ pé mo jẹ́ Ìwó. Mo ṣoríire. Bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mọ́. Mo ṣoríire òun ẹlẹ́dá mi mo dúpẹ́ o. Nígbà mo ti ẹ̀jọ́ máa wò ó. Wọ́n máa dúpẹ́ o. Wọ́n máa ṣoríire o. Ìlú ayọ̀. Àwọn Mùsùlùmí ó tún ní Màdínátù náà Ìwó. Ọ̀sẹ̀ tó máa gbọ́n. Wọ́n ní wàjà náà tó fẹ́rí dá ó sí ní pé Ìwó yìí àwọn báàkì tìrì ti pẹ́ pé àlùjànnà fèrèdà ó sì lẹ́nu. Ìlú tọ́lọ́ ń kọ́ sọ ààfin Olódùmarè kalẹ̀. Ìlú tọ́lọ́ ń kọ́ sọ kọ́ba wọn máa jẹ́ àrólé Olódùmarè. Ìlú tí a ti kọ́ ń sọdún Ọlọ́run ọba. Ṣé o mọ̀ kábíyèsí o? Wọ́n bá sọdún Ọlọ́run ò ní sọdún fún ọ. Àwọn àdúgbò o. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba mo kí yín. A tó ń lọ Ọ̀yọ́ lọ́la náà. Ìyàwó mi olórí Fìrìdáùsì mo kí ọ. Gbogbo ọmọ ọba pátá aṣíwájú mo kí gọ́vnọ̀ excellency mo ti kọ́ kí ọ excellency the governor. Mo kí aṣíwájú ambọ̀ náà aṣíwájú Munurudeen tó náà wá wọ́n ṣe kọ́ fún mi ni mo ṣe ń kọ́ Ìwó board of trustees chairperson Ìwó lẹ́ni àti chairman mo kí wọn. Gbogbo àwọn tó fowó lẹ̀ gbogbo àwọn ilé mo gbọ́lé ilé ìtẹ̀là ilé àgọ́ Adúmọ̀dé ilé àríkálẹ̀ aláyèfowólẹ̀ tẹ́lẹ̀ aláyèfowólẹ̀ ẹ mọ́ prof tẹ́lẹ̀ aláyèfowólẹ̀ wọ́n láwọn ń bọ̀ ni ẹ gbọ́ wọ́n lọ ilé ìbọ̀ àwìn ẹ̀yin wọ́n nílé aláyò tí ìwọ̀nú wèé mú sáàgbẹ́gbà lọ àwìn lọ ń gbà wọ́n láwọn olóyè náà wà tó ń kọ wọn ò tí ìwọ̀wé o
ṣé akọgun rẹ̀ fowó lẹ̀ ẹ ti fowó lẹ̀ wọ́n ní àwọn ò ṣe credit àwọn ò ṣe mo kí yín púpọ̀ ọgbẹ́ tó fowó lẹ̀ ilé òtúbù àbí ilé òbútú náà fowó lẹ̀ ilé ìtẹ̀là ilé àgọ́ adúmọ̀dé wọ́n ní ilé àgọ́ adúmọ̀dé ṣé ilé wo ló ṣe number 1 prof ilé wo ni number 1 ló ṣe number 1 àgọ́ adúmọ̀dé ní ló ṣe number 1 o àwọn bá sọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́ fún wa bí wọn náà bá ibẹ̀ jẹ́ wọ́n pàtẹ́wọ́ fún ọ ilé rẹ sọ pé kó náà wá sí bẹ́bẹ́ bẹ́bẹ́ ń lọ ní o bẹ́bẹ́ ò dúró ilé òbútú ló tẹ̀lé ok aláwọn mẹ́ta gómìnà náà fowó bàǹtàbàǹtà lẹ̀ owó tó fi lẹ̀ owó tó kọ́lé ni gómìnà náà fi lẹ̀ ambọ̀ náà fowó lẹ̀ ta ló tún wà bí chief of staff á kí wọn o chief launcher Mayegun of Iwoland Mayegun wo máa bọ̀ bí òkè lọ́mọ wa gbogbo ìgbà nítorí ẹlòmíì lówó ìsá fún lù ó lájẹ́ wà ń lu yìí ọ̀sán wá dàjẹ́ máa bọ̀ eléyìí lóhùn olóyè ní kò sájẹ́ wù máa dìde máa lò ọdọọdún bí ṣe máa ń ṣe ni ẹni tí bá sì ti ń ṣe yóò máa rí ṣe ni ẹni tó bá lóhùn ò rí ṣe òun ọ̀ ń sá fún wò ó kọ́ máa sá káàkiri máa sá káàkiri ò ṣe fún wa ní àwa náà mọ̀ ọ́ rí ẹ ń bá rí wa la rí ẹ tí ọba rí wa rí ọmọ àlè pọ̀ ọmọ ọkọ sì wà àwọn ọmọ ọkọ yìí a sì máa sọ bọ́ bá wù ọjọ́ máa lè wọ́n lọ mà wọ́n lọ máa lórí ìwọ́n lọ mà bọ́ọ̀rọ̀ bá bọ́ọ̀kọ́ bá ìwọ́n lọ mà wọ́n ò tó yè ọba lóde ládé. Ẹ má bìrà yín jọba, ẹ má bìrà yín jọba. Níbo ló dé ìfẹ́ ìjọba? Wọ́n kàbù. Ẹ jọ̀yà. Wọ́n jọ̀yà. Àwa là ń jọba lọ. Wọ́n kálukú. Ẹgbẹ́ ó dìgbà tí tọ́ba fẹ́ jẹ. Àní ọmọ ìgbà ọlọ́mọba tó mú mi kú bẹ̀. Ìgbà mo ń ṣe lọ́yìn. Ẹ lọ kúlúkúlú tẹ̀m̀pà. Lọ́dà fún. Nítorí wọ́n tún ti gbé wa lọ Supreme Court o, ẹ̀yẹ́ tó jábọ́ o. Wọ́n tún ti lọ Supreme Court. Alàyín mọ́lẹ̀ lábìlì. Ẹ tún ti lọ Supreme Court. Ẹ ti mọ àwọn tí ẹ ń lọ Supreme Court. Wọ́n tó jábọ́. Nígbàlẹ̀ tẹ́ nẹlẹ̀ kò ní ké. Àánú mi sì ń sìn. Ẹ̀yin wo àtàwọn wo ẹ̀bẹ́ ìmọ̀ta bí ó ṣe ni Ọlọ́run mọ̀ ni àwọn ilé Olódùmarè wọ́n bá ṣẹjọ́ àwọn máa nìṣọ́ lọ́dọ̀ náà ó fi mí rẹ̀ yọ̀dà fún yín o. Mayegun ó ń ṣe ọmọ the chief launcher ní máa fi rẹ̀ sí lọ́dọọdún kéèyàn jọ máa wò kó sì máa fi rẹ̀ sí chief launcher pé àní 10 million àmúwá yóò tún mú láti Amẹ́ríkà tó ti wá 15 million ní wọ́n fi ń wọ plane o bẹ́ẹ̀ ni 15 million ní wọ́n wọ plane ó èmi náà wọ plane lọ sí Canada. Wọ́n láwọn olóyè náà fowó lẹ̀ o àwọn olóyè wọ́n láwọn náà fowó lẹ̀ kí n sì san owó bàtà ẹ má dàgọ̀ rẹ̀ owó ńlá ni a fi lẹ̀ owó bàtàbàtà làwọn olóyè fi lẹ̀ látọ̀rí ọ̀sà ẹ ṣé o àwọn búrẹ́dì fowó lẹ̀ ìwọ gan gbọ́dọ̀ fowó lẹ̀. Ọ̀yá. Àrò nìkan nítorí owó tààrò ń pa nílùú yìí. Ọmọ bàbá yìí. Yọ̀gùn rẹ pọ̀ lójú kán lè bá wọn kán lè bá wọn. Ẹ ti ń kọ́ gbogbo owó òwò ní ẹ wojú ẹ̀ dáadáa.
wedding ní ta ṣùgbọ́n ìyàwó bíi 4 ló ti fẹ́ báyìí. Ó sì tó fẹ́ fẹ́ mi, ó tún ti fẹ́ ọmọ ọba. Ó fẹ́ kọ́ wá fẹ́ ìyàwó ńlé wa. Owó ọ̀sánwó àlè ọ̀sánwó ipò jẹ́ àná ọba. Ẹ̀yà fáìní ẹ̀ Professor àná ọba ó ti lọ fẹ́ kan nu fámìlì mi o. Ẹ̀yà gbowó àná lọ́wọ́ rẹ̀. Kìí sanwó olóyè àrò ọ̀sánwó ó tí mowó àná yẹn wá ọgbà ìyàwó lọ́fẹ̀ẹ́ sáwìn ni a máa fẹ́ yàwó. So ti gbọ́ wọ́n yà ní kó tó ń múlẹ̀ lẹ̀ tàbí Quibot Event Center. Mo kí yín pọ̀, thank you very much Mayegun. Ẹ̀ṣẹ̀ ọmọ wa ni ó ń ṣe dáadáa. Amẹ́ríkà ló wà gbogbo owó orí Amẹ́ríkà yẹn ti ń gbà ní. Bẹ́ẹ̀ ni onígbà accountant ní owó orí tí a máa gbà ẹ̀ ti ń gbà ní. Ọmọ àti àsì ni. Èyí sì máa mú yan gàn, èyí máa rí mú yan gàn. Ìwọ tó o bá lówó tó o bá ń káàkiri tó ń lọ tó mówó wálé ìwọ lọ máa lọ ṣe síta ìlú mi ni ọmọ gbéga má wàá gbélú rẹ ga o ò lè níyì ẹwọ yín lówó fún mi yóò dáa fún yín o. All other executive members of Osun State government Akinyi Alhaji Kazeem Akinleye Akinyobo Akire ẹkúṣẹ́ ẹkú dúró tì gbogbo olórí mo kí yín o ẹ má bínú olórí mo kí yín o gbogbo olórí tó wá mo kí yín àwọn ìyàwó àwọn baálẹ̀ náà ìyàwó àwọn ọmọ ọba àwọn ọmọ ọlá mo kí yín lọ́dà fún yín wọ́n dúró àwọn ọmọ báyìí ẹ bá ọmọ ọba tí wọ́n ṣe kábàkàbà kọ̀ sọ́lọ́ ọba lára ẹ̀ ọmọ ọba tí a bá ti lé ilé ọba ọmọ kínú. Èsè ní ìsìn ilé ọgọ́ máa tẹ̀wá gàràgàrà wọ́n bá èmi gan tẹ̀ ọ́ gàràgàrà. Ọba gbọ́ bàálù ẹ̀ga ìlú yẹn ọ̀gá. Ọba gbọ́ bàálù omi ìga lọ máa gbé bọ́ àmọ́ bí tó sùn. Torí olúwo ni ọmọ mọ̀mọ́. Wọ́yá lù lọ. Torí káàbíyèsí ni ọmọ mọ̀mọ́. Ọmọ àlè tó lóhùn wọn kàwó jẹ́. Torí olúwo ni ọmọ mọ̀mọ́. Torí olúwo ni ọmọ mọ̀mọ́. Ṣé ìwọ eléyìí ò tiẹ̀ ṣe é bàjẹ́. Èsì èwo ìwọ tí bandit ò lè wọlé. Kidnapper ò lè wọ bẹ̀. Kò sẹ́ni tó bẹ́ẹ̀ tí ó wàá ba ìlú ìjẹ́ ọ̀rẹ́ bá ìlú ìjẹ́ tá a bá bí ọ. Ọmọ ẹ̀ pé ìlú yìí ọ̀sẹ̀rú ìlú yìí. Ìlú yìí nìkan nínú gbogbo ìlú tó jẹ́ ìlú aládé nílẹ̀ Yorùbá ní ọba abẹ àbárà lubẹ òkìgbé pé ogúndé o ẹjẹ́ máa sá lọ èsè nílùú ó ṣe èèwọ̀. Kò ṣẹlẹ̀ rí gbogbo ìlú yòókù lọ ṣẹlẹ̀ sí o. Gbogbo ìlú aládé yòókù ìní ẹ sá tó bá mẹ́rẹ́ ọba sá gìjàgìjà tó sáwọ̀ gbẹ́ tí ọ̀sán àfimú. Báyìí wo àfihàn owó dúró títí láì. Ọba ti wọ́ èmi ni mo jókòó bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ti gbógun ti bẹ̀ ayé ẹ̀ bàjẹ́ mi. Má gbọ́ ìwọ ọmọ àwo mò ń gbé ọ̀nà ẹ̀mọ́ pé gbogbo ìgbà mo máa bẹ̀ ní. Àpèrè ìwo mọ́ gbogbo tì. Bọ́ọ̀bá láìkẹ́ súnsẹ̀gbẹ́ máa ra lọ tiẹ̀. Tí ń bẹ lórí àpẹẹrẹ àwa dàmọ̀. Wọ́n dàmọ̀ dáadáa o, a sì ń lo àṣẹ ibẹ̀. Bọ́ọ̀bá gbógun ti ọ̀rọ̀ rẹ, ó lè máa flẹ́ńjọ̀ ní ìsìn ó rí bọ́ ọ̀rẹ́ kò ní lójútùú. Ìgbẹ̀yìn ò ní dá ọba àjọba. Olúwo wa o. Ọba àjẹjọ yìí. Ọba àjọba kọba níbikíbi. Ọba ń lo òkè báyìí láàárẹ̀ tó lókè. Ilẹ̀ ní bọ́ọ̀lù olùgbégẹ̀sì olúwa mi. Àwọn ọ̀bẹ̀rẹ̀ ẹnìkan 100. Àfọ̀bá àwọn ọba. Ajé. Ọba kan ṣoṣo tí ò pé méjì. Ọ̀rọ̀ sójà kọ́ yìí, ọ̀rọ̀ ọlọ́pàá kọ́ yìí. Ajé. Àwọn tí ń sọ wa wọ́n dúró wá ni o.
ó lè rí wọn o. Àwa ti gbogbo ẹ̀ nísìnyí o kì í ṣe pé ọba àwọn ọ̀kan dúró lásán o. Èmi bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ má bínú o wọ́n lè gbéra mi ga o. Ọlá tí má sì lo ẹ̀yin náà lè lò ó. Àṣẹ tí má lo ẹ̀yin náà lè lò ó. Àṣẹ ńlá la gbé wá ó lágbára pọ̀. O lè rò pé wọ́n jọ bí èmi àti ẹ bákan náà ṣùgbọ́n tí Ọlọ́run gbé sára yìí ọkọ ẹ̀ fi ìrẹ́ ní kó gbà lẹ́nu mi. Ìrẹ́ ní kó gbà mo bẹ̀rẹ̀ jòtòrò ọ̀dọ́ ìrẹ́ ní kó gbà. Má pèpè ìrẹ́ ní kó gbà. Bí má sì lọ lù mọ́ máa ṣàdúrà fáwọn ọmọ yìí. Ọjọ́ ìgbà bá nífẹ̀ẹ́ mi gbogbo èèyàn náà gbọ́dọ̀ èmi náà nífẹ̀ẹ́. Mo ṣẹ̀gbẹ́ nítorí pé ìfẹ́ jẹ́ kó máa lù mí lọ ni. Mo fẹ́ jẹ́ máa gòkè ni. Tí ọ̀rọ̀ àfi gba nǹkan tí ò dá lẹ́nu ọba wọ́n gbà á. Yóò dá fún yín o. A ti sọdún yìí. Mọ̀lẹ́ mi kẹ́ tó lọ. Ó wù ọkọ tẹ́wọ̀ rẹ̀. Ó wù ọkọ òdiwọ́ máa rí. Ẹlòmí ò ní diabetes wọ́n ní ọwà náà ẹ̀ ní kó jogún ẹ̀ ní. Ẹlòmí ò ní ọwà ní wọ́n ní ó ní high blood pressure. Wọ́n lẹ́ lómi ní leukemia. Ẹlòmí ò bímọ kò ní lálàáfíà. Ọlọ́run ò ṣèyún. Egún òbí ní ṣèyún. Kí ni mo pè é? Wọ́n bí. Torí ọmọ bàbá rẹ kẹrin. Bàbá rẹ kẹrin tó bí ọ̀nà. Bàbá rẹ kẹfà ọ̀nà. Gbogbo àwọn ẹ̀jẹ̀ tó sọ. Bàbá rẹ tó kàn bí ọlọ́mọ àti bàbá rẹ. Ọmọ ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà. O sì máa ti ń gbélé ayé ṣe. Bàbá sì máa ń jèso kéyìn kan mọ́. Wọ́n á máa gbèsè bàbá wò lára ọmọ. Nítorí ìwọ náà ni bàbá rẹ tó lọ. Ìwọ náà lọ padà wá. Ìtorí ẹ̀ ni Yorùbá fi ń sọmọ ní Babátúndé. Ní ẹ fi ń sọmọ ní Ìyábọ̀. Ìwọ tó ẹ ò sì máa ti ń gbèsè láyé àtijọ́ ẹlòmíì ìgbà tí ẹ ń pàbejì. Ìgbà tí a ń gbẹ́rí sídìí Ògún gbogbo ẹ̀ ní bẹ́ńlẹ̀. Ìwọ tó ń tẹ epo sórí bàbá wa má tẹ epo sórí bàbá ńlá wa má Ṣàngó Ògún Ọbàtálá bàbá wa ni wọ́n bàbá ńlẹ̀ Yorùbá ni. Bó o bá ti tẹ epo sórí Ṣàngó ń ṣépè fún ọ padà. Ìsọpọ̀ ọmọ ó ṣe bẹ́ẹ̀ fọ ṣé mo lè depo sẹ́yìn lórí? Ìwọ́n tó wà ń bí ṣé mo lè depo lé ọ lórí? Kí wá ló dé ńgbà táwọn bàbá ìlọ tó ń depo lé ẹnu? Kí ló dé tó ń gbògbógbó ẹnu tó ń tú lé bàbá wa Ṣàngó lórí? Kí ló dé tó ń dẹ̀jẹ̀ lé ẹ lórí? Kí ló dé tó ẹgbẹ̀gbẹ̀ tọ́ílẹ̀tì ló gbé ẹ sí? Báwọn náà bá wá ṣépè padà fọ́pọ̀ mo ó ṣe bẹ́ẹ̀ fọ ṣé wọ́n jẹ̀ tán? Dákẹ́ egún bí máa wá òdòdó ẹ̀yẹ àti fúláwà àti pàfúùmù nǹkan tó bá olóòórùn dídùn máa fi yẹ wọn sí kéèkùn má bàa máa pọ̀. Màlẹ́ni gbogbo egún bí nítorí o tún fẹ́ yàwó egún bí ìdílé bàbá rẹ̀ egún bí ìdílé yìí wọ́n bẹ̀rẹ̀ ìwọ náà lọ́kọ egún bí ìdílé bàbá ọkọ ìyá ọkọ gbogbo ẹ̀ wá papọ̀ so ti rí egún bí tí ń bá wọ nìkan jà àti tí ń bá wọ nìkan ṣùgbọ́n lẹ́nìí egún bí wọn ò ní rí ọmọ. Pẹ̀lú àṣẹ Ọlọ́run lọ́ra gbọ́dọ̀ fọ egún bí ìbò lẹ̀. Èmi lọ́lọ́ ń fi ní tó sọ̀kalẹ̀ ló ń gbé ká máa sìn. Ó wù ọ̀gá ọlọ́lọ́run ọ̀run mi. Ó wù ọ̀gá ọlọ́lọ́run mi tó bá wù ọ ní ọrùn. Ìwọ lọ́mọ alálà ńláńlá. Èmi là ṣe orí ìwọ wo. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìṣe ọba kan ṣoṣo tí ò pé méjì. Olódùmarè tí ń jẹ́ kábíọ́ọ̀sì. Allahu Akbar. Ọba tí máa ń sọ látẹ́nìkan ò lè bí léèrè. Ọlọ́run Olódùmarè o. Bẹ̀rẹ̀ nínú àwa o lè gbé gẹ̀ẹ́sì. Ó ní gbogbo ìjàlọ́bá wà o. Gbogbo ọ̀pá gbé gẹ̀ẹ́sì ẹ̀ pọ̀ o lè gbé gẹ̀ẹ́sì ojú àníwá. Adúpẹ́ o. Alhamdulillah. Nítorí ẹ̀dá ọ̀mọ ẹ pé ìyanu ló. Mo ta owó lẹ́sẹ̀ àwọn ọmọ Bó ṣe dúró èṣù pé mi mẹ́ pé ìyanu ni. Káyọ̀lì. Wípé mo lè mí ìyanu ni. Nítorí tó o bá ṣàìsàn lẹ́ẹ̀kan lọ́wọ́ a máa lọ wá mírèkù. Ṣùgbọ́n ọ̀mọ ẹ pé wọ gẹ́gẹ́ tó rìn.
níbi kí ni ọ́ ẹni tí stroke ń gbé yọ ọmọ wá miracle ṣùgbọ́n nígbà tó lè gbẹ́sẹ̀ kọ̀mọ́ pé òun miracle ń bẹ ní. Ìwọ tó lè sọ̀rọ̀ ẹni tí ò lè sọ̀rọ̀ ọmọ lọ ṣọ́ọ̀ṣì ọmọ lọ ọ̀dọ̀ dókítà pé kò ń tiẹ̀ sọ̀rọ̀ ní wá miracle mọ́wọ́ tó ń sọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ mo dúpẹ́ wọ lọ mo dúpẹ́ pa débì lẹ́nu mo dúpẹ́ pé mo wà nú àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ débì ṣùgbọ́n wọn ò lè mo wà nú àwọn tí ẹ lè débì o mo wà nú ẹni tí ń mí mo wà nú ẹni tí ń rìn mo wà nú ẹni tí ń sọ mo wà nú ẹni tí ń gbọ́ mo wà nú ẹni tó lè fẹ́ yàwó ọmọ kan ní ọsẹ́yún ẹ̀ ní òríyàwó ọmọ kan ní ọ̀wáyé ní kò lè dé wòde èmi wà nú àwọn tí mo wà láyé lónìí mo ń dúpẹ́ o à ń dúpẹ́ lórí gbogbo àwọn ọ̀rẹ́ Ọlọ́run mi tọrọ kankan lọ́wọ́ rẹ mi ìgbẹ́bẹ̀ àfi nítorí tiwọn mo ìbéèrè kankan lọ́wọ́ ìní kọ́ wá ṣe kó fún mi ìní kọ́ wá ṣe kankan fún mi ọpẹ́ nìkan ni mo nítorí àyè ọpẹ́ ni mo ń dúpẹ́ o mo ń dúpẹ́ lórí wọn ṣùgbọ́n nítorí tiwọn wọ́n ń tọrọ mọ́ ń bẹ̀bẹ̀ ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nítorí tiwọn mo tọrọ mọ́ bẹ̀bẹ̀ wọ́n ń tọrọ mọ́ ń bẹ̀bẹ̀ gbogbo egún òbí tí wọ́n mọ̀ nípa ẹ̀ egún ìrandíran tí wọ́n mọ̀ nípa ẹ̀ bàbá tí wọn ò rí ṣùgbọ́n tí wọ́n ń jìyà rẹ̀ ìyá tí wọn ò rí ṣùgbọ́n tí wọ́n ń jìyà rẹ̀ nídìílé ìyàwó ni nídìílé ọkọ ni mo ní gbogbo bàbá Jésù eyín nǹkan mọ́ ẹ̀ṣẹ̀ ìrandíran tí máa ń fa òṣì tí máa ń fa ìṣẹ́ tí máa ń fa kéèyàn má tẹ̀gbẹ́ tí máa ń fa kílùú má tó ibi tó yẹ kó wà tí máa ń fa kílùú má gòkè tó àwọn tí ẹjọ́ wà nírọ̀ tí máa ń fa kílùú kó wà lẹ́yìn gbogbo egún òbí báyìí tó bá wà lórí ìwó tàbí tó wà lórí ọmọ àwo tàbí tó wà lórí àwọn tí ń gbé wò àbí àwọn ará àwo ni mo ní gbogbo egún òbí tí wọn ò mọ̀ nípa ẹ̀ nídìílé aya wọn nídìílé ọkọ nídìílé bàbá wọn látẹ̀ní lọ Ọlọ́run má jẹ́ ó rò lórí wọn. Àmín ya Allah. Jẹ́ kó dákẹ́. Nítorí tí yín kẹ́ ẹ di pẹ̀gún rẹ́. Èmi tí mo dúró yìí kí n di pẹ̀gún rẹ́. Nínú ìdílé bàbá mi kí n jẹ́ pẹ̀gún rẹ́. Nínú ìdílé ìyá kí n jẹ́ pẹ̀gún rẹ́. Kẹ́yìn náà di pẹ̀gún rẹ́. Nídìílé ìyá yín ni kí wọ́n mọ̀ jù. Ìwọ ni kó o máa jó lórí. Pẹ̀gún rẹ́ ni kó o máa jẹ́. Ànábì Muhammad. Ní gbogbo Saudi Arabia ò nìkan ló di pẹ̀gún rẹ́. Òní ẹ̀ mọ̀ jù. Ní gbogbo Israeli Jésù ni ẹ̀ mọ̀ jù. Àbí ta lẹ tó ń gbórúkọ ẹ̀? Pírẹ́sídẹ̀ntì wọn ní ìsìn ìgbà tó fi wà bẹ́ẹ̀ ni wọn ìmọ̀ Jésù wọn ń porúkọ ẹ̀ títí ayérayé ni bẹ́ẹ̀ ni Muhammad náà.